Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ọba, this Quranic cure láti wo èyíkéyìí Quranic cure pẹ̀lú àwọn egbòogi tó wà medicinal. Ẹ kọlù fún èyíkéyìí nínú àìsàn cancer tó bá wù kó dojú kẹ̀dá. Mi ìfẹ́ mọ bí cancer náà ṣe lágbára tó. Confirm lèmi ń sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń lo product wa ẹ̀ ti mọ̀ pé kò sí rọ́lọ́rọ̀ wa o. Bẹ́ẹ̀ ni àti any kind of kidney problem èyíkéyìí tó bá wù kó jẹ́ nínú renal failure nípa kidney, ẹ contact wa. Àwọn egbòogi wa lẹ̀ ń wò ńlẹ̀ yìí. Quranic cure ni la fi ń da aṣọ lọ́tọ̀. Quranic cure, Al-Qurani lágbára. Hepatitis B àbí èyíkéyìí nínú hepatitis, any kind of liver problem, liver cirrhosis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, heart failure, heart problem, ó ti yẹ yín nísìn, ẹ contact wa bismillahi ta'ala fẹ́ èyíkéyìí ìpèníjà tó bá dojúkọ àwọn nǹkan wọ̀nyí nínú ara. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 +234 810 913 1425. Cancer ni, kidney ni, hepatitis ni, heart problem ni, ẹ contact wa. Àwọn egbòogi láti India ní China ní Arab country ní Asia continent lápapọ̀ síbẹ̀ pẹ̀lú Quranic cure. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wa la yazidu zalimina illa kazara. Al-Qur'ani ní agbára púpọ̀ jù pẹ̀lú àwọn egbòogi tánà Muhammad tó tọ́ka sí wa. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló pé sí bí wámúwám. Ẹ contact wa bismillahi ta'ala kulli da'ila udawahu faltatlibu dawahu lidayyikum fala tatlibu bi arab. Ọlọ́run ní dá àìsàn kan kó má fi wòsàn ìtìlẹ́gbẹ̀ẹ́. Bismillah, ẹ contact wa. Full package àwọn nǹkan wọ̀nyí ni kó wá lọ fún. At least wọ́n fẹ́ fi egbòogi, wọ́n fẹ́ fi treat àwọn sickness tó lágbára, àwọn àìsàn tó lágbára. Ẹ máa lọ fún lẹ́ǹtì at least 90 days. Yes, 3 months, 6 months. Ẹ lọ fún òun ló fi nídìí ẹ̀ kí n ṣe pá lò kankan ṣúkẹ́ṣúkẹ́. Ṣó ti yé yín nísìn? Àwọn egbòogi tó wà ó dẹ̀ tún lórúkọ Ọlọ́run nínú, and they are working perfectly for both natural and spiritual. Torí gbogbo nǹkan tá a kà sílẹ̀, gbogbo àwọn gáàsì ara yìí pátápátá gbogbo ẹ̀ ló sábà máa ń ní ọwọ́ ẹ̀mí òkùnkùn nínú. Ó dà tẹ́ bá wo ti cancer yẹn, ẹni tó bá ní ta bá ń fún treatment ẹ̀ á tún máa gbọ́ àwọn kíni o, àwọn rúkìá tá a máa tún máa gbọ́ lórí kìíní tó pẹ́ tó dẹ̀ súnmọ́ wa ni á lọ máa ṣe rúkìá fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oúnjẹ ojú oorun, ìbálòpọ̀ ojú oorun, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kì í ṣe fàsẹ́yìn nìkan ló ń fa o. Ó máa ń damage àwọn organs ara. So ọ̀rọ̀ wa ò ní pọ̀ torí ìpolówó la mú wá fún yín. Ẹ contact wa bismillah. Mashallah ta'ala, kindly contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization under Sheikh Afagba International Limited for any kind of organs problem. Like you have kidney problem, kidney stone, kidney infection, hepatitis, any type of hepatitis, you have liver cirrhosis, and you have cancer. Kindly contact Sheikh Afagba International today on this number +234 810 913 1424. This is purely Quranic cure with medicinal herbs. Mashallah ta'ala. Our contact number is on 234 810 913 1425 +234 810 913 1425. Mashallah ta'ala. Bismillah, Sheikh.